Mashallah. Bismillah. Ẹ bá mi ká lọ sílùú Èkó, ìlú àròmísálẹ̀ pẹ́rẹ́pẹ́, ìlú àwọn èèyàn akíkanjú, Èkó sì fà àwọn ìmẹ́lẹ́. Ẹ bá mi ká lọ sílùú Èkó, ìlú àròmísálẹ̀ pẹ́rẹ́pẹ́, ìlú àwọn èèyàn akíkanjú, Èkó sì fà àwọn ìmẹ́lẹ́. Ẹ mọ̀mọ́ bá mi ká lọ sílùú Èkó, ìlú àròmísálẹ̀ pẹ́rẹ́pẹ́, ìlú àwọn èèyàn akíkanjú, Èkó sì fà àwọn ìmẹ́lẹ́ o. Ẹ bá mi ká lọ sílùú Èkó, ìlú àròmísálẹ̀ pẹ́rẹ́pẹ́, ìlú àwọn èèyàn akíkanjú, Èkó sì fà àwọn ìmẹ́lẹ́. Bismillah. Òkìkí ànábì mo ti dé, ọmọ kún fáyà kò nù, ọmọ àwọn ẹni Ọlọ́run, ẹ tẹ̀lé mi lọ sí ìlú Èkó. Èkó ẹ tẹ̀lé mi lọ sí ìlú ọgbọ́n, Èkó àkété lágbálúgbú omi, owó Olúwa ló fọ kílẹ̀ wà o, láàrin ẹyẹ igbó sẹ́, ọba ní kìnìún jẹ́ nínú igbó, láàrin ẹranko pátá, ẹyẹ tí ó jẹ́ bí ẹyẹ àdán, ó ní láti ẹ̀jẹ̀ nímú, ìlú tó bá fara wé Èkó, ó ní láti jẹ gbèsè ó dájú, wọ́n dókè àmásádọ̀ tó ṣe mo tún gbélé ó yá. Ẹ bá mi ká lọ sílùú Èkó, ìlú àròmísálẹ̀ pẹ́rẹ́pẹ́, ìlú àwọn èèyàn akíkanjú, Èkó sì fà àwọn ìmẹ́lẹ́. Lagos tí ẹ rí ẹ o, Lakes ní túmọ̀ ẹ̀ lédè Portuguese. Àwọn Portuguese tó wá sí ibẹ̀ o ní 15th century náà fún lórúkọ, àwọn òyìnbó amúnisìn tọ́dọ̀wò ẹrú kalẹ̀ tọ́lọ́hún fòpin sí ní 19th century. Títí 1861 àwọn òyìnbó amúnisìn wọ́n sì ń bẹ nílùú Èkó. Látìgbà tó ti gbòmìnira ní 1960, Èkó máa dúró rárá o, tó fi di mega city. Ọdún May 27th 1967 ló dálú Èkó sílẹ̀ o, di mega city. Tí a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ajé nílẹ̀ adúláwọ̀, irú Èkó sọ̀wọ́. Ìlú táwọn celebrities tán dìde níbẹ̀, ọ̀gá l'Èkó jẹ́. Ìlú tán ti múra síṣẹ́ tán ti lálùyọ̀ o, Èkó ni. Ìlú tán ti ń kẹ́ni tí ó gbọ́n tó fi ń dọ̀lọ́gbọ́n, Èkó ni. Òkìkí ẹ̀jẹ̀ kíkí ọba wa Ridíwánù Akínyolú. 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 Adépẹ́ lórí ọba kílẹ̀kẹ̀ dókínì mọ́ba lọ́wọ́. Ẹ̀jẹ̀ kíkí ọba wa Ridíwánù Akínyolú. Àwọn olórí pẹ́ fọ́ba káwọn ọmọ ọba má ṣe yàn kú o. Ẹ̀jẹ̀ kíkí ọba wa Ridíwánù Akínyolú. Kábíyèsí kí ẹ pẹ́, adé pẹ́ lórí ọba wa, kílẹ̀kẹ̀ dókínì mọ́ba lọ́wọ́, káwọn ọmọ ọba má ṣe sánkú, kílẹ̀kẹ̀ pẹ́ lórí ìjòyè, aboyún ilé má bí wẹ́rẹ́, káàgùn tó wà lábọ́sù, kéku ké bí eku, kẹyẹ ké bí ẹyẹ, kí gbogbo wọn ká ṣoríire. Mo fẹ́ koríki Èkó, óyá ọmọ wẹ́nẹ lọ́wọ́, óyá. Mo fẹ́ koríki Èkó, óyá ọmọ wẹ́nẹ lọ́wọ́, óyá. Ìkọ̀rọ̀mísálẹ̀ gbẹlẹgbẹ, alágbálúgbú bàbá omi, àbàtàbùtù bàbá òdòkodò, ẹ̀yin lọmọ olómi òkun, ẹ̀yin lọmọ olómi ọ̀sà, ẹ̀yin lọlọ́mi tí ṣara lóore, ṣẹ́yìn lọmọ kú tẹ̀rẹ̀. Àṣà lóògùn òṣà ní ẹ̀ṣẹ̀ o, ẹ má ṣe ṣẹ́kù tẹ̀rẹ̀, torí òòṣà gbowó, torí òòṣà gbòbí o, orí ni kú tẹ̀rẹ̀ ẹgbà o, àní mo fẹ́ koríki Èkó. Óyá ọmọ wẹ́nẹ lọ́wọ́, óyá. Ọmọ arápájẹ́ létí omi, mo wò dẹ̀dẹ̀ mo tẹ̀rọ̀ fọ́, ẹ̀yin lọ máa rí dẹ̀rọ̀ kọ́lé, ọmọ àtùpà ló kànràn, wọ́n tún ṣe oúnjẹ ní lọ́wọ́, àwọn tó jó lọ́wọ́ fi banú, ẹ̀yin lọ máa fi ju ilé, bọ́wọ́ ọjà rìn gbẹ́dẹ́kẹ́, ọ̀gbun àwọn ọjà pàṣẹọṣẹ. Mo fẹ́ koríki Èkó. Óyá ọmọ wẹ́nẹ lọ́wọ́, óyá. Ayọ̀ ayọ̀ ilé ayọ̀.
ó ti lé. ẹyọ ayẹyẹyọ ẹyọ bàbá tẹ̀yìn ó fi góòlù ṣeré àwọn onísanwó níbodè ó ti lé. ẹyọ ayẹyẹyọ ẹyọ ayẹyẹyọ ẹyọ bàbá tẹ̀yìn ó fi góòlù ṣeré ẹyọ onísanwó níbodè ó ti lé. ẹyọ ayẹyẹyọ ẹyọ bàbá tẹ̀yìn ó fi góòlù ṣeré àwọn onísanwó níbodè ó ti lé. àwa onísanwó níbodè ó ti lé. ó yá. àwa onísanwó níbodè ó ti lé. àwa onísanwó níbodè ó ti lé. àwa onísanwó níbodè ó ti lé. ó ti lé. òkìkí Ànábì Muhammadu Rasulullah ọmọ àwọn ẹni Ọlọ́run ọba kò fọyà kù. What Dog is record?